ẹ̀yin olólùfẹ́ ọba Solomoni káàkiri àgbáláyé, àtẹ̀yin tẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ ṣùgbọ́n tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ ọmọ ilẹ̀ Yorùbá, ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ lásìkò yìí o. Àṣírí ńlá rèé nípa ọba Solomoni ọba àgbáyé. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ wá fetí gbéyàwó ọ̀rọ̀ tòró ń tẹ́ ẹ fẹ́ gbọ́ ó mọ̀ lágbára pọ̀ o. Ọba Solomoni ọba àgbáyé, àṣírí ńlá rèé o nípa ọba Solomoni ọba àgbáyé. Gbogbo bí tẹ́ ẹ ti gbọ́ mi káàkiri àgbáláyé pátápátá mo kí yín o. Lórí ìkànnì aláyọ̀, ìkànnì ìdùnnú Yorùbá Gbayì TV, ẹ bá ń ṣí ọ̀rọ̀ yìí o, kẹ́ ẹ dẹ̀ gbọ́ láti ibi tó bẹ̀rẹ̀ débi tó parí sí, kẹ́ ẹ lè fa kò mọ́ òkun yọ, kẹ́ ẹ lè mọ̀ pé Yorùbá Gbayì TV iṣẹ́ ńlá là ń ṣe. A sì ń gbìyànjú àti jẹ́ kí orílẹ̀-èdè wa wà lálàáfíà. Bí èèyàn bá ṣe dáadáa á kì í po ṣe, ó sì ṣe kù díẹ̀ káàtó á pàrọwà fún kó má bàa ṣerú ẹ̀ mọ́ àbí kírú ẹ̀ mọ́ bàa tẹ̀síwájú ní àwùjọ wa. Ẹ tún kú dédé àsìkò ilé ẹ̀kan sí gbogbo bí tẹ́ ti gbọ́ mi àbí tẹ́ ti wò mí. Adédòkun Adébáyọ̀ Bẹ̀yú pírẹsẹ̀ntà, ẹ farabalẹ̀ o kẹ́ ẹ gbọ́ mi dáadáa. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ọba Solomoni àbí gbogbo ọmọ Yorùbá dáadáa, ẹ̀yin mo fẹ́ kẹ́ ẹ gbọ́rọ̀ yìí o. Ọba Solomoni fi fídíò kan síta lẹ́nujọ́ mẹ́ta yìí níbi tó ti lọ ilẹ̀ ìkálẹ̀ láti lọ bá bàbá kan láti lọ ṣe iṣẹ́ ìwádìí bó ṣe máa ń ṣe. Ẹni báwo ló ṣe ṣẹlẹ̀, màá ṣàlàyé fún yín. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti lè rí fídíò yìí tòró ti lọ gan, ẹ lè má tí ì rí, ṣùgbọ́n kí ló pamọ́ ń bẹ̀, kí ló sodo sínú fídíò yìí, ẹ gbọ́ o. Ẹ bá ń ṣíà program yìí o, ẹ sì máa wò kẹ́ láìkẹ́ kẹ́ fèròǹgbà yàn. Kí ló sodo sínú fídíò yìí, kí làwọn nǹkan àṣírí, kí làwọn nǹkan tí ó ṣókùnkùn sí yín ta fẹ́ bá yín tàn mọ́lẹ̀ sí yìí, kí làwọn nǹkan tẹ́yin ò mọ̀ nípa ọba Solomoni àbáwọn nǹkan tẹ́ ẹ fẹ́ mọ̀ tó ti ń rú yín lójú tẹ́ ẹ mọ̀. Ẹ wo, ẹ gbọ́. Ìkànnì Yorùbá Gbayì TV, ní tí ó bá mú orílẹ̀-èdè Nàìjíríà àbí ìdàgbàsókè bá ilẹ̀ Yorùbá, òun la máa ń láǹfààní, òun la máa ń gbé yẹ̀wò níbi tá a wà yìí. Tó bá máa mú ilẹ̀ Yorùbá tẹ̀síwájú, tó bá máa mú ìṣọ̀kan wá tí ò ní dárúgúdù lẹ̀, òun la máa ń gbé yẹ̀wò lórí ìkànnì yìí. Ẹ wá farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ mi o. Àṣírí ńlá rèé o nípa ọba Solomoni àti ìjọ ọmọlúàbí. Gbogbo èèyàn ló mọ arákùnrin ọba Solomoni. Arákùnrin jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé òtítọ́ ọ̀rọ̀ ó máa ń dàbí ìsọkúsọ ni. Bọ́n bá ń bá yẹn sòótọ́ ọ̀rọ̀, béèyàn bá ń gbọ́ òótọ́ ọ̀rọ̀ báyìí, bí ìsọkúsọ ni ó máa dàbí létí ẹni tó bá wò pé kí leléyìí tún sọ. Ṣùgbọ́n tó o bá farabalẹ̀, tó o bá jókòó, tó o bá rò ó mọ̀ pé òtítọ́ wà nú ọ̀rọ̀ tẹni tó ń sọ òótọ́ ọ̀rọ̀ ṣe. Tí èèyàn bá gbọ́ ọ̀rọ̀ tó bá rò ó síwájú, tí ò bá rò ó sẹ́yìn, ó ṣeé ṣe kó má mú nǹkan tó fẹ́ mú. Ṣùgbọ́n tó bá rò ó síwájú, tó rò ó sẹ́yìn, ó lè padà mọ ibi tí ọ̀rọ̀ ń lọ. Ọba Solomoni ló lọ ìlú ìkálẹ̀. Gẹ́gẹ́ bá ti mọ̀, ó máa ń sọ nínú fọ́nrán rẹ̀ dáadáa pé òun ò lè fi aṣọ míì sọ́rùn yàtọ̀ sí aṣọ funfun. Wípé tí wọ́n dá fóun yẹn gẹ́gẹ́ bí ifá. Wípé tóun bá fi aṣọ míì sọ́rùn yàtọ̀ sí aṣọ funfun, iṣẹ́ 5 million lòun bàjẹ́. Ó dẹ̀ jẹ́ kó yé wa, a máa lọ ṣọ́ọ̀ṣì, ó ní ṣọ́ọ̀ṣì, ó dẹ̀ dá ìjọ aláwo lẹ̀. Gẹ́gẹ́ bí mo ti máa ń sọ, gbogbo ẹ̀yin tẹ́ máa ń gọ sí abẹ́ ẹ̀sìn, tẹ́ ẹ mọ́ fi ń fa nǹkan tí ò da, tẹ́ ẹ mọ́ fi ń fa yọ. Mo fẹ́ kẹ́ ẹ lọ kẹ́kọ̀ọ́ lára ọba Solomoni dáadáa. Ó gba Jésù lóòótọ́, ṣùgbọ́n kò fi ẹ̀sìn àwọn bàbá rẹ̀ lẹ̀ tó jẹ́ ẹ̀sìn Yorùbá tiwa. Ó dẹ̀ ń jẹ́ káyé mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń fojú wò gẹ́gẹ́ bí èèyàn lọ́n tán gbé Jésù dání, ọ̀pọ̀lọpọ̀ wọn náà ní nǹkan tó jẹ́ pé wọ́n tún mú ní kọ̀rọ̀ yàrá. Ṣùgbọ́n nígbà tí wọ́n gbé jáde, láǹfààní àti gbà wọ́n gbọ́ ẹrù pé èèyàn Ọlọ́run ni wọ́n. Ṣùgbọ́n nígbé tí ẹ̀ jáde, bó bá mọ tí yóò gbé social media ni, bó bá ń ṣe yóò gbé social media ni, ẹ ti wò pé bóyá kì í ṣe èèyàn Ọlọ́run. Ọba Solomoni gbéra, ó lọ ìlú ìkálẹ̀. Wọ́n ròyìn bàbá yìí fún un. Ó dẹ̀ sọ nínú fọ́nrán yìí pé babaláwo tó wà ní ìjọ ọmọlúàbí pátá, ó ní bóun ṣe test gbogbo wọn nìyẹn. Ó ní ṣùgbọ́n òun ò gbé wá sórí Facebook,
ó ní ṣùgbọ́n tó jẹ́ kóun gbé bàbá yìí wá sórí Facebook ni pé wọ́n ti sọ púpọ̀ nípa ẹ̀ pé bàbá yìí ó rí ayé rọrùn ó dẹ̀ ní solution lọ́wọ́ ló jẹ́ kóun gbé Facebook pé ọwọ́ bá àwọn bàbá yìí lédè tó bá lọ fọ́ǹbù ó dẹ̀ gbéra kò tún gbé mọ́tò ọ̀kadà ló gbé wá ó dẹ̀ báṣẹ́ 5 million jẹ́ tó ló fẹ́ tún ayé àwọn èèyàn ṣe. Ibi tí mo ń lọ màá tó débẹ̀ o ìdí tí mo fi ní ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ mi nìyẹn o ó bu iyẹ̀pẹ̀ láàrin títì ó wá lọ fún bàbá yìí pé òun fẹ́ dá company lẹ̀ kí bàbá bá òun ṣe kíni kó bóun béèrè lọ́wọ́ àwọn onílẹ̀. Bàbá yìí gbé fàṣẹlẹ̀ ó gbé fàjẹlẹ̀ bàbá yìí sọ true fún pé iyẹ̀pẹ̀ tó bu wáyìí àárín ọ̀nà ló ti bù kò sílé kankan bẹ̀ ìwọ tó dẹ̀ dúró síwájú mi mò ń wo adé lórí ẹ̀ mo rí táwọn èèyàn tẹ̀lé ọ láì mọ ọba Solomoni rí ṣùgbọ́n kíní kan tó ń bà mí nú jẹ́ tó pòrúru ọkàn mi ni pé ọba Solomoni tọwọ́ bàpò ó fún bàbá yìí níwọ̀nba owó tó wà lọ́wọ́ ẹ̀ gbà tó fún bàbá yìí lówó tó wà lọ́wọ́ ẹ̀ ó wá sọ fún gbogbo àwọn èèyàn pé àwọn fẹ́ ta bàbá yìí lọ́rẹ ó ní ṣe bàbá yìí lákàǹtì bàbá yìí ní àkáǹtì òun ò function ó wá lo tiẹ̀ pé wọ́n fẹ́ ta bàbá yìí lọ́rẹ jẹ́jẹ́ mọ̀ pé àwọn èèyàn ó ní 2000 ó ní 1000 ó ní 3000 ẹnìkan àbẹ́ni méjì ló dá 10,000 fún bàbá yìí ọba Solomoni wá sọ pé ládùúrò olówó tó wà ń bì í kó má lè sẹ́ni tó lè wú bàbá yìí lórí tó wá jẹ́ pé àwọn tí ò ní ni wọ́n ń ṣe àwa èèyàn kí ló dé tá a fẹ́ràn òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ kí ló dé tó jẹ́ pé olóòótọ́ ìlú báyìí ó nìkàlú ṣùgbọ́n tá a bá rẹ̀ tó kàn pákéjì rọ́ tó gbé nǹkan ńlá kalẹ̀ lọ ṣe báyìí lọ mú 3 million wá lọ mú 2.5 òun la mọ́ tètè gbàgbọ́ àwọn tó sì ní àrídájú tán ní nǹkan yìí lọ́wọ́ dáadáa àìtètè gbà wọ́n gbọ́ kí ló dé gbogbo ọmọ Yorùbá ẹja ronú pìwàdà ọba Solomoni akínyìn o ayìnyín ẹkú àfọmọnìyàn ṣe iṣẹ́ tẹ́lẹ̀dù àárọ̀ yín wá sáyé lẹ̀ ń ṣe mo sọ lórí ìkànnì bàbá rẹ̀ tó ń ṣe dáadáa nílẹ̀ Yorùbá á kàn sára sí i bá a sì rẹ̀ tó ṣẹ́kù díẹ̀ káàtó a lè bú o ṣùgbọ́n a gbà níyànjú torí kó má bàa ṣe bẹ́ẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà téèyàn máa ṣe téèyàn ò ní mọ̀ pé nǹkan tó ń ṣe yóò kù díẹ̀ káàtó lẹ́yìn tó bá ti ṣe tán tá a bá wá torí kó ṣe tán tá a bẹ̀rẹ̀ sí ní bú tá à ń bú yóò tún mọ́ lé sí lọ́kàn rẹ̀ pé ṣó wá ṣe nǹkan tẹ́nìkan ò ṣe rí ni ṣùgbọ́n tá a bá gbà á níyànjú iṣẹ́ gbogbo ẹni tá a gbà níyànjú náà ló ṣe fẹ́ gbọ́ o ṣùgbọ́n tá a bá gbà á níyànjú lọ́nà tó dáa jẹ́jẹ́ mọ̀ pé yóò láǹfààní àti ṣàtúnṣe gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ń gbọ́ mi ẹ bá ń ṣíà program nítorí yínníyínní báyìí kẹ́ni tún lè ṣe míì ọba Solomoni ti mú bàbá ó ti dà á pọ̀ mọ́ ìjọ ọmọlúàbí o ṣùgbọ́n ibi táyé lè dé àwọn kan tún ti ń sọ ó lọ pílànù ẹ ní wọ́n ti jọ sọ papọ̀ wọ́n ti jọ ṣe papọ̀ ṣẹ́ẹ̀sì rò pọ́ba Solomoni lè ṣe sá tó bá tiẹ̀ ṣe ó ṣe jẹ́ pé di ìbàjẹ́ ilẹ̀ yìí èèyàn máa ń fẹ́ dúró sí káti ẹ̀wà ló ṣe kò wá sí ẹni tó rí kọ̀ǹfàmù mọ́ ni tó wá fi wá di pé anything báyìí ó máa ń ṣòro gbàgbọ́ fún yín tó bá sì ti jẹ́ kìkìdá àwọn tó máa tàn yín jẹ ibẹ̀ lára yín máa ń yá sí gbogbo wa la rí inú fọ́nrán yìí pé ọba Solomoni ó di àwa tó ti ṣiṣẹ́ ìwádìí wa o àti ṣiṣẹ́ wa tẹ́ bá gbọ́ gbogbo ọ̀rọ̀ tí bàbá yìí sọ kì í ṣe pé ọba Solomoni ò gbọ́ ó tún ní ká máa tún fóun Yorùbá torí kẹ́ ẹ lè gbọ́ dáadáa káwọn èèyàn lè gbọ́ kí la fẹ́ gbà ń di ìbàjẹ́ ẹ̀yin èèyàn kí la fẹ́ gbà ń di ìbàjẹ́ ẹja jáwọ́ lápọ̀n tí ò yọ ká lọ gbómi lákaná ká lè tètè débi tá à ń lọ ìran Yorùbá ẹ má jà máa ṣe kèéta ara wa ẹ má jà máa dúró sídìí ìbàjẹ́ ara wa ẹja dúró sídìí kó lè dá ká lè débi tá à ń lọ ṣèbáṣe wa fẹ́ máa bá a lọ rèé nígbà tá a bá ti ń yẹpẹrẹ tó ń ṣe dáadáa bẹ́ẹ̀ yóò bá ṣe dáadáa gan kò yẹ èèyàn yẹpẹrẹ rẹ̀ ẹ gbà mọ̀ràn ni kó lè tẹ̀síwájú oníjù báyìí lọ àbọ̀rọ̀ tó fọmọlúàbí tó bá dénú ẹ̀ yóò dòdìdì ọmọ Yorùbá àtàtà ọmọ Nàìjíríà rere tó mọ̀ pé ìdàgbàsókè ilẹ̀ bàbá rẹ̀ jọ lójú tẹ̀ sọ máa lè bá ń ṣíà program yìí tó bá dẹ̀ ń gbọ́ fídíò ìfúngbà àkọ́kọ́ bá ń subscribe sí YouTube channel yẹn torí kó tún lè máa gbọ́ àwọn ọ̀rọ̀ mi ó rí pé lórí ìkànnì àwọn èmọ̀mú ló mú àìsí gọ́sídìí abẹ́rẹ́ bó bá ṣe rí láwùjọ oníjù báyìí lọ lórí ìkànnì fún sáà tàsìkò tá a wà yìí ẹ má dúró di ìbàjẹ́ ìwé mímọ́ sọ pé abanijẹ́ tí a kò bàjẹ́
ìjọ tó o bá dẹ́kun àti máa bà yàn jẹ́ jọ́nà lábà ò jẹ́ kanlẹ̀kanlẹ̀. mo rí nínú fọ́nrán ìtẹ́nìkan tún sẹ́ndí 500 wọ́n mú un ṣeré tàtí ẹ̀ ṣe dandan ẹ wá fẹ́ jẹ́ kí ṣoore kó máa bínú ìwà àbàjẹ́ náà ni ẹ má jà ṣe mọ́. gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ sọ pé plan work ni ó ti mọ̀ tẹ́lẹ̀ ẹ já kó ń di ìdò àwa ti ṣiṣẹ́ ìwádìí wa dáadáa òótọ́ tó fìdí múlẹ̀ ni kó má tiẹ̀ fìdí múlẹ̀ lóòótọ́ kó má fìdí múlẹ̀ ẹ má jà dúró di ìbàjẹ́ ìṣọ̀kanlẹ̀ Yorùbá ó dọwọ́ wa o kò ní bàjẹ́ lórí ìkànnì Yorùbá Gbayì TV Adédòkun Adébáyọ̀ Bayou presenter ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di ọwọ́ tẹ́ fi ń tẹ like tẹ́ fi ń share ọwọ́ yẹn ò ní di tẹ́ mọ̀ náwó lé lórí lágbára àṣẹ. Yorùbá Gbayì TV ẹ máa share ẹ kẹ́dẹ̀ máa subscribe síbẹ̀ toró gbayì púpọ̀.